èèyàn ní khushu lórí ìrun kò túnmọ̀ sí pé kò ní parí ìrun tó kí ẹ̀ tó fi kò ní parí ìbádà tó ń ṣe. So ẹ lọ wo àwọn àfáà ní Mẹ́kà tàbá ń kírun tàràwí àbí ìrun gangan tàbá tó máa sunkún ẹ lọ gbọ́ tẹ complete àwọn Kùránì ni wọ́n máa sunkún ní tàbá ti sunkún wọ́n continue wọn tó náà àwọn èèyàn lọ́n dúró lé wọn kọ́ má ti fi ẹkún tún dílé àwọn èèyàn. So ìmí yóò sun díẹ̀ ìmí yóò máa sun sínú ìmí yóò take time tí ó sun tí ó continue. So wọn ní pẹ́ wọn ní dáwọn dúró. So ẹ wá sùn lọ síbẹ̀ lórí sujud lórúkọ pé ìbẹ̀rẹ̀ Ọlọ́run mú ilẹ̀ mi. So yíò ń ṣe ẹ̀sìn àìgbẹ́ nǹkan yìí nìyẹn. So ilé ìtẹ́ ṣe ìtẹ́rọ pẹ́ fi ṣe nǹkan tó fi jẹ́ pé nǹkan tẹ́ẹ̀bí ṣó pé ìbẹ̀rẹ̀ Ọlọ́run rẹ̀ súnmọ́ náà. So kò ń ṣe nǹkan kan ju pé eré àdàwàdà lẹ́yìn fi ẹ̀sìn Ọlọ́run bá ṣe ìtumọ̀ yẹn. So ẹ lè má mọ̀ tẹ́yìn rò kébí ó jọ tó dáa. So a fi ilẹ̀ excuse yẹn torí tí ẹ bá wọn náà ṣe irú nǹkan tẹ́ ṣe ẹ̀ṣẹ̀ ọ̀ràn ńlá ni ọ̀ràn ńlá tí ẹ bá fẹ́ sin Ọlọ́run bá ṣe ẹ̀yẹ ọ̀ràn ńlá ni ó di kèfèrí ẹni tó bá fẹ́ sin Ọlọ́run bá ṣe ẹ̀yẹ ó di káfíìn ní ọ̀nà òfin ẹ̀sìn rẹ̀ kódà kó má mí nẹ̀ àwọn míì wà tó bá mí nẹ̀ a lè fojú fò mọ́ àwọn míì wà ó mí nẹ̀ ó ti kó nù Islam nínú ẹ̀ náà ni kí ẹ máa fi ẹ̀sìn Ọlọ́run bá ṣe ẹ̀yẹ ṣùgbọ́n yìí lè máa mọ̀ àwọn fún ilẹ̀ skills way lè máa mọ̀. So torí pé eléyìí tẹ́ṣe yìí aláwọ̀kọ́ ni pé khushu' kí wọ́n ní khushu' nínú lórí wọn. So kò ń tàti mọ̀ náà sí ṣáà náà rí pé níkan tí wọ́n bẹ́ ni pé látara àìgbọ́ nǹkan yé àti àìnímọ̀ àti àìfarabalẹ̀ ṣáà náà rí pé ìkíkúkí ní mùsọ́kí nígbàtí ẹni tó ń sunkún lórí ìsùjúdà láàkọ́kọ́ tó takú síbẹ̀ tí ó dìde so tí ó sì sẹ́rí kankan fún ilé mẹ́sìn ìyàn tí wọ́n sì ká má sí náà bàbá ìwọ́ wá bá ṣe wà gbórí sókè àwọn èèyàn gbórí sókè ìbí ẹ̀ kó ṣe zúrẹ̀ kejì ní kẹwàá kó ṣàwá dìde àbí wọ́n sì jókòó ní dákẹ́ rákà kejì àbí rákà parí so ìgbórí sókè tó wọ́n gba gbórí sókè ní ìjókòó ìsùjúdà láàkọ́kọ́ kí ló ṣe ẹ̀kú náà rò ní ó dìde so ìmí inú ọ̀gán bí alómọ̀rún kí bí alógbé inú ọ̀gán yíyá mùsùlùmí yíyá bí ibi wá tẹ̀jẹ́ mùsùlùmí gan tí rẹ̀ tí mọ́sùlùmí gbọ́n lè má jẹ́ mùsùlùmí tó náà wọ́n lérè yìí pò kí ló pọ̀ jù nù wọn lókọ̀ gọ́fẹ́ ṣe eré kò sí nǹkan tó kàn wọ́n lè ṣàkèfèrè sí bẹ́ǹsìn so ká tẹ̀ní mùsùlùmí náà ni wọ́n ṣe mùsùlùmí tó mọ̀rún kí yóò kírun báyìí so ìyẹn náà jẹ́ láwọn kan tí yẹn ti sáré. Alhamdulillah wa sallallahu wa sallam ala rasulillah wa ala alihi wa sahbihi wa wala wa ba'd. Mo wo fídíò yìí lórí Facebook so nígbàtí mo lè ṣe rí ọ̀rọ̀ wọn lámísí kan ní mo rí tí mo fẹ́ pé àkíyèsí wọn lórí ẹ̀ pé kọ́ máa wà kẹ́fù lórí àwọn nǹkan mí táwọn bá ṣe sí wọn so mo wá rí fídíò yẹn so mo lè ṣe rẹ́ tó yóò lead Ibrahim Chatta yìí ṣe mo gẹ́tò orúkọ ẹ̀ṣá torí mi ò àwọn lérè ìmọ̀ pa wọn ní kí n fẹ́ wẹ́rẹ́ wọn so mo gẹ́tò orúkọ yẹn so wẹ́ẹ̀ni ọ̀rọ̀ lórí eré tó ń ṣe kọ́ ni tọ́pìkì ìrẹsọ̀ so eré tí wá gẹ́yìn ìrẹsọ̀ ni in summary so eré irú ìtàwọn ṣe yìí so eré orí ìtàgé so ó ní òfin tó dé nẹ́sìn so tó bá ṣe eré tí ò sí nǹkan haram ń bẹ̀ tóbìnrin ò ṣe tí ó ṣera sí òwò tọkùnrin àtobìnrin tọ́ọ̀ṣẹ́ family tọ́ọ̀ṣẹ́ ọkà ìṣàwó tọ́ọ̀ṣẹ́ ìgbàtàgbò tọ́ọ̀dá wà nílé àwọ́wọ́sẹ̀ àwà lórí bẹ́ẹ̀sì so nínú òfin ọlọ́gbọ̀n ọkùnrin àtobìnrin tọ́ọ̀ jẹ́ ìgbàtàgbò bẹ̀rẹ̀ sí lórí bẹ́ẹ̀dì kanáà tọ́wọ́ daṣọ bóra tàláṣọ kanáà so ká máa sọ pé ẹni tẹ lórúkọ pẹ́ ìṣeré ẹwà ẹ̀ẹ̀kan tóbìnrin èyàn fọ́nra fọ́ owó kan obìnrin lóbìnrin gan haram ní Islam arábìnrin kan gbá irin mẹ́rin lórí hátà ìrọ́dẹ̀ tí zínú yẹn tí ó fi já orí yẹn tí ó fi já ọ̀nà ọpọlọ yẹn lọ ó ahwan
ó ń fúyẹ́ ìrora tó ń bẹ́ẹ̀ fúyẹ́ ju ìrora ìyà tí ẹ̀ máa jẹ tí ẹ̀ bá fọwọ́ kan obìnrin tí ó tọ́ sí àbóbìnrin fọwọ́ kan ọkùnrin tí ó tọ́ sí a máa sọ pé tẹ̀wá ń so mọ́ra yín ẹ̀nà à ń ṣe 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 so gbogbo kan ti jẹ́ àrọ́ mi Bíbélì náà sì sọ gan ìwọ tó jẹ́ Christian náà lọ́ka àtọ̀ 1 Corinthians 7:1 ó ní and let a man not touch a woman and a woman touch a man so orí tó fẹ́ sáwọ̀ nǹkan tí ó dá obìnrin náà ní mọ́kún dá kò dá ìgbọ́ṣe ìtọ́nù ti fẹ́ sọ aburú tó dá lójú yín so kí ló burú bẹ́ẹ̀ ṣe bá ń ṣe fíìmù ní kàrí kíní jẹ́ iṣẹ́ wà láń ṣe iṣẹ́ tọ́lọ́run bá látọ̀ sí ojú ọgbọ́n láyé yìí ló ní ìtó dá tẹ́sí gbà wọlé àti tí ó dá tẹ́wọ́ kan ṣe eré ìtàgé tí ò sí àárọ̀ tẹ́ẹ̀mọ́ tí tẹ́ẹ̀ ṣe ìrẹ́mọ̀tẹ́ so tẹ́ẹ̀kọ̀ fáwọn ẹlẹ́kọ̀ọ́ kò burú ṣùgbọ́n bí tẹ́yìn ṣe yìí ó kún fún bàjẹ́ náà lọ́pọ̀ kan ní tẹ́yìn ṣe náà àwọn èèyàn tí ò ní Ọlọ́run ìtòpẹ̀lẹ́ mùsùlùmí gan ẹ̀pẹ̀lá rí pé òun náà lè tún máa ṣe tí ó tún fi bó Islam láwọn ọ̀wà tí ó dá lórúkọ pé ń ṣe ọkùnrin yóò máa lóhun Allahu Akbar tí ò ṣe fẹ́ ní sọ́dọ̀ pápá so ẹ padà rí pé rí àwọn ìkọ̀wòkọ̀lẹ̀ padà wà ń kọ́ àwọn èèyàn ẹ̀yìn làwọn máa wò lọ fi yíwọ́ ọ̀pọ̀ ẹ̀yìn làwọn máa wò lọ fi ṣe kúṣe nísìn so ìyẹn lórí orin yìí so lórí ìyìn tí bọ́lá Ibrahim yìí ta ṣe so àwọn máa ń gẹ́gẹ́ bí ta gbọ́ àbí ta mọ̀ nípa wọn so àwọn máa ń fẹ́ ṣe fíìmù pé àwọn ṣe fíìmù ẹ̀sìn so ṣùgbọ́n ẹni tí ó ṣe nǹkan ẹ̀sìn ó gbọ́dọ̀ gbẹ́ ẹ̀sìn yìí dé àyè tó ga tàbí kó láwọn tó ń gá ìrìnlẹ̀ tó ń lẹ́sìn so ilé ìtẹ́ ṣe ìtẹ́rọ pẹ́ fi ṣe nǹkan tó fi jẹ́ pé nǹkan tẹ́ fi ṣó pé ẹ̀bẹ̀rẹ̀ Ọlọ́run rẹ̀ súnmọ́ náà so kò ń ṣe nǹkan kan ju pé eré àtàwàdà lẹ́yìn ẹ̀ ń fi ẹ̀sìn Ọlọ́run bá ṣe ìtumọ̀ ẹ̀ so ẹ lè máa mọ̀ tẹ́yìn rò kìí ó jọ tó dáa so a fi ilẹ̀ skills yẹn torí tí ẹ bá wọn ṣe gbogbo tẹ́ ṣe ẹ̀ṣẹ̀ ọ̀ràn ńlá ni ọ̀ràn ńlá tí ẹ bá fẹ́ sin Ọlọ́run bá ṣe ẹ̀yẹ ọ̀ràn ńlá ni ó di kèfèrí ẹni tó bá fẹ́ sin Ọlọ́run bá ṣe ẹ̀yẹ ó di káfíìn ní ọ̀nà òfin ẹ̀sìn rẹ̀ kódà kó máa mí nẹ̀ àwọn míì wà tó bá mí nẹ̀ alẹ́fojúfò mọ́ àwọn míì wà ó mí nẹ̀ ó ti kó ní Islam nínú ẹ̀nà ní kí ẹ máa fi ẹ̀sìn Ọlọ́run bá ṣe ẹ̀yẹ ṣùgbọ́n yìí lè máa mọ̀ àwọn fún ilẹ̀ skills way lè máa mọ̀ so torí pé eléyìí tẹ́ṣe yìí aláwọ̀kọ́ ni pé khushu' kí wọ́n lè khushu' nínú lórí wọn so kò ń tàti mọ̀nú ẹ̀sìn so àwọn anẹ́bọ̀mọ́ sallallahu alaihi wasallam hadith kan wà tí yàrá ìṣà ní qama rasulullah sallallahu alaihi wasallam aw waqafa rasulullah sallallahu alaihi wasallam ala ayatin fi rak'atin wahidatin hatta asbah Ànábì dẹ̀ ń pa àyà kan pé ó dẹ̀ ń pa látara páyà náà mú lẹ́nu kò sì kó lórí àyà ẹ̀ lórí rákà kan títí sílẹ̀ jí mọ́ látòkù sultan olè máa kí wọn lẹ́yìn tó bá ti kí wọn ọ̀rọ̀ yẹn wọ́n tún jílò tó kí náfílà fọ́lọ̀ so kò ṣóhùn Ànábì ń kí wọn lórí ìyàwó ìṣà ní gbogbo orùngbọ́n rẹ̀ ẹ̀sùn fún ìgbọ́ tí wọ́n a máa kún kẹ́kẹ́ ó mú fómi bẹ́ẹ̀ ni àwùgbọ́kà bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábà rẹ̀ so ṣùgbọ́n tó bá ní kòṣùn yẹn kòṣùn sí wọn ní parí ìrìnkan kí kòṣùn sọ pé ká má kí ìrìn wa pé tẹ́yìn wá dákẹ́ sílẹ̀ tẹ́ wá sùn lọ sórí sùjúdù tẹ́nìkan ṣe mítẹ̀rọ kí bí a rí bọ́ sórí ìrìn rí ẹ̀wà ń sunkún ẹlòmí wa ń kírun lọ ṣé èyànkún ló wá ní kẹwàá kírun náà so èyàn ní khushu' lórí ìrun kò túnmọ̀ sí kò ní parí ìrun tó ń kí ẹ̀ túnmọ̀ sí kò ní parí ìbádà tó ń ṣe so ẹ lọ wo àwọn àfáà ní Mẹ́kà tàbá ń kírun tàràwí àbí ìrun kankan tàbá tó máa sunkún ẹ lọ gbọ́ tẹ complete àwọn Kùránì wọn wọ́n máa sunkún ní tàbá ti sunkún wọ́n kọntínú wọn tó náà àwọn èèyàn lọ́n dúró lé wọn kọ́ má ti fi ẹkún sí dílé àwọn èèyàn so ìmí yóò sun díẹ̀ ìmí yóò máa sun sínú ìmí yóò take time tí ó sun tí ó sì kọntínú so wọ́n ní pẹ́ wọ́n ní dáwọn dúró so ẹ wá sùn lọ síbẹ̀ lórí sùjúdù lórúkọ pé ìbẹ̀rẹ̀ Ọlọ́run mú ilẹ̀ mi
so yíò ń ṣe ẹ̀sìn àìgbọ́n kan yìí nìyẹn so àìgbọ́n kan yìí nìyẹn lẹ́yìn náà tẹ́bàtẹ̀ ní ẹ̀tẹ̀ fi active film náà tẹ́lẹ̀ kò ń ṣe tí a bá fi active film wọn ọ̀rọ̀ yìí kẹfí ẹ̀sìn ọlọ́run kẹfí active film lẹ́yìn tẹ́bàtẹ̀ kọ́yàn bá ṣe ń kírun àwọn kọ́yàn lẹ́kọ̀ọ́ nìyẹn wọ́n lè cover rẹ̀ wọ́n lè ṣe video coverage fún ìgbọ́n kí abẹ́ ṣe òpa aníkòṣò so tẹ́bàtẹ̀ máa ṣe yẹn gan kò ní jẹ́ pé tẹ̀síwá kọ́yàn ní kọ̀púpọ̀ láfi ní àìmọ̀ ló gbé yí dé lórí yẹn so ẹni tí ti máa kọ́yàn nìkan yóò ní ẹ̀kọ́ kó tó máa kọ́yàn so ẹwà sùn lọ sórí sùjúdù lórúkọ kẹ́yìn kírun ẹwà kí ẹlọ́gbẹ̀ wákàtí kù mọ̀ ẹni olóṣàlá bá yín kírun yín pé ṣé ẹ̀sìn náà wà ní so ìyẹn òun ṣe ẹ̀sìn àwàdà àti àìmọ̀ kan ní àti ẹ̀fẹ̀ lórúkọ pọ́yìn ṣe ẹ̀fẹ́ fi ẹ̀hàn nínú eré pẹ̀lẹ̀ ọlọ́run so ilé náà jẹ́ àwọn kan tí ó máa jẹ́ kẹmọ̀ pé kẹfìra ilẹ̀ fẹ́ sìn kẹkọ́kọ́ ẹ̀sìn kẹ́dẹ̀kẹ́kọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn àfáàtọ́ ní mẹ́sìn torí pé tó dájú ní pé ní ọ̀pọ̀lọpọ̀ yín àwọn àfáàtọ́ pé wọ́n ṣe gbówó lọ́wọ́ yín náà ni ó máa wá àwọn náà lọ yí yíká ẹ̀yin náà sì ní fásitì yín èyí tó káwé nù yín èyí tó ní òìrírí ayé nù yín èyí tó lóun gbọ́n nù yín kẹtẹ̀ ṣe kẹ́yìn ọ̀tẹ̀ onígbà àwọn àfáà yìí kí lọ́wọ́n ní kọwàá kan nẹ́sì àwọn oníṣòwò yìí ẹ̀jẹ̀ ká gbọ́rọ̀ tí wọ́n náà àwọn ilé wọn ní sọ̀rọ̀ kọ́ máa mú ẹ̀rí wá táwọn lè bá sọ̀rọ̀ àwọn àbá sọ pé kìíní kan bá ṣe ń bá so ó dàbí ìkan ní àná ni adébíyá ṣe náà ti kíhùn tán ní tó 4 kódà 1 or 2 minutes to 4 ládé mọ́ṣáláṣí bí 3:59 wọ́n ti kíhùn tán ìhun tọ́wọ́ kí lásìkò òun gan wọn tún ní fàwálẹ̀ jù wọ́n sọ fún mọ́ pé after 4 náà ìrún wọlé wọ́n ní bàbá tẹ́ ń mú bẹ̀rẹ̀ tó sún síwájú lé yẹn bọ́ ṣe gbé kalẹ̀ ní àwọn ìjọ́rọ̀ change ẹ̀ táwọn bàbá tẹ́ gbé kalẹ̀ táwọn níyànjú mọ́ ní mọ́ṣáláṣí gan nígbà tí ó ṣì wà ní ṣọ́pù kan àwọn ṣẹ̀fẹ̀ ẹ fi gbò yẹn lẹ̀ aláwọn àbá ìṣẹ́ ibi táwọn ọmọ nìyẹn kò túnmọ̀ sí pé káwa náà wá takú sí gbígbẹ̀ táwa bá ti rí pé òkè ìmọ̀dé ẹ̀kọ́ dé nísìn táwọn bá ìjọba àlàyé gan tó bá gbọ́ pé ààbò ṣe ẹkọ́ rí nì wọ́n ní gbogbo àwọn àbútẹ́yìn gan tẹ̀lé gan gbogbo àwọn àbútẹ́yìn tẹ̀lé tó yẹ fi tẹ́lẹ̀ ń fọ́lò pé àsìkò òun gan ṣé ó kọ̀rẹ́tì ni a níbẹ̀ ni ó kọ̀rẹ́tì ó lè máa wà kọ̀rẹ́tì gbọ́n ó kọ̀rẹ́tì ó pé ìmọ̀ kan tọ́nà fún ọmọ wọn ní báwọn ṣe máa mọ̀ báwọn ìlọ́gbé kalẹ̀ ìbínà ní ìmọ̀ kan tọ́nà fún ọmọ ní òkè ẹni sùúrù tó bá ṣe forecast pé òjò máa rọ̀ ó máa rọ̀ àdúgbò kìí rọ̀ kò tún ní ṣe kó máa rọ̀ nìkan wọ́n sọ pé ìmí ṣáwà lásán ni ó kàn máa ra fọ́n kalẹ̀ ìmí wà heavy rain yóò pọ̀ gan wọ́n sọ pé oòrùn yóò ràn gan ní Kaduna òjò ó sì máa wọ̀ l'Abuja yóò ṣe bẹ́ẹ̀ kó ní ṣe bẹ́ẹ̀ báwọn lọ ṣe mọ̀ yẹn so ìmọ̀ geography ni so ṣùgbọ́n ìmáàmù rí pé òun ò kàwé so kò jẹ́ kó lè bára jìyàn bó ṣe lódà wọ́n sì gbọ́ lẹ́yìn náà ìlẹ́yìn ìmọ̀ mọ́ṣáláṣí wákùtù ìkọmọ́ ọ̀nà tó bí ìmáàmù ló lè sọ pásìkò òun lélẹ̀ àsòdẹ́ ṣe kọmọ́ nì so ẹ̀yìn ìmáàmù ẹ̀yìn ní jẹ́ fi àbá tó ti kúlẹ̀ ẹ̀yẹ ṣe ìgbàtí àbá ti kú sí kẹsìn ọlọ́run ọkùnrin náà kú tó kọ́ àwọn bá ti kú sí àgbọ̀rọ̀ tẹ̀lé anẹ́bìsọ̀sọ̀lá ọlọ́run bẹ́sẹ̀ òun náà ti kú ẹ̀sìn ọlọ́run sí ìlọ ni so ká máa kọ̀ntínú iṣẹ́ dáadáa táwọn kan bá wá ṣe káàkiri àtún ìjà jù wọ́n lọ níbi ẹ̀sìn òun ní orí ìdùnnà àwọn báyìí so ń ṣókí ní pé a ń láti mọ ẹ̀sìn wa ká sì mọ àwọn táwọn akọ́ẹ̀sìn wa lọ́wọ́ èyí náà jẹ́ òṣìṣẹ́ wasallallahu alaikum wasallam